إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. Ìkí ọlọ́run àtọ́lọ́ ọlọ́run fún ọba àdàbà kan mọ̀. Òun ni ẹni tó ṣe pé káyọ̀ dáàyè, ẹni tó fi ń lóore ìdílé tí ń pèpè sójú ọ̀nà ọ̀tọ́lọ́run. Òun náà ní àgbẹ̀bí wa Muhammad. Lẹ́yìn bẹ́ẹ̀ àwọn àgbà wa wọn kò sọ wọn lẹ́sìn rẹ̀. Pẹ̀lú àtọ́dọ̀ àwọn àtẹ̀lẹ́ ṣé o kọ́ lórí bí Abdulrahman Wọlábí ọlọ́dẹ ìjà máa bá àwọn ọdún báyìí lọ. Gbogbo tí wọ́n fi lé àwọn ọdún tó bàjẹ́ láyé wọ́n ká gbogbo afá ìlú kọ̀ọ̀kan wa náà wọ́n kó sọ wọn lẹ́sìn rẹ̀. Bàbá wa ilé ṣe ti ìlú Ìgbẹ̀dà yìí ṣé o kò sí pé àwọn ni wọ́n gbà wọ́n láàyè tí wọ́n bá ní òsáàyè náà ni ṣùgbọ́n wọ́n ráyè tọ́lọ́hùn wọ́n ráyè ti àdébà Muhammad àdúgbò lọ́dọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ wa tó ń ṣe wá sí fún wa gbogbo ẹni tí bá ń ṣe wá sí tí àdúrà tó ń mọ ṣe fún wọn náà ní pé ìṣọ́nà ọba ti sọ bẹ́ẹ̀ fún àdébà Muhammad nígbà tí ó sọ̀rọ̀ ọgbà tó ní yá àjọ Rasul بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالتك. ṣùgbọ́n gbà tí wàá parí ẹ̀ ó ní wallahu ya'simuka minan nas. ìlú ẹgbẹ́ náà la sọ fún àwọn àgbà wa pé wallahu ya'simuka minan nas. àwọn náà táwọn àjọ ọlọ́mọṣẹ́ nígbà lẹ́jọ́ fún wa wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. látara tí wọn náà kí gbogbo àwọn tí wọn tẹ̀lé wọn gbogbo àwọn tí wọn ṣètò ìdókòwò lẹ́yìn tó fọ́ sí ilé ìsàlẹ̀ ọ̀dọ̀ àwọn ìdílé lọ́dọ̀ ọlọ́run. lẹ́yìn bẹ́ẹ̀ ìlú Ìgbẹ̀dà ọlọ́mọdé ó bàjẹ́ láyéláyé gbogbo tá à ń béèrè lórí kọ́lọ́mọdé adéjì àsìkò yìí tá à ń béèrè lórí sí ìlú Ìgbẹ̀dà ọlọ́mọdé tó wà lọ́wọ́ wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله. adúpẹ́ fún Ọlọ́run bákan náà adúpẹ́ púpọ̀ fún àwọn bàbá wa àwọn tí kì í máa fún ìlú Ìgbẹ̀dà ọlọ́wọ́ ṣàdé kí ẹnu wọn pé ọlọ́wọ́ ṣàlékún ọ̀mí gbígbà tí ẹnu wọn pé ọlọ́wọ́ ṣàlékún ọ̀mí gbígbà tí ẹnu wọn pé gẹ́gẹ́ bí àkókò yìí ọlọ́wọ́ ṣàdé kí àtúbọ̀tán wọn kí yóò ká lọ́la ìlà ìlọ́ba nítorí àsìkò torí pé wá sí àwọn ẹgbẹ́ níbi ìkan nínú àwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ ìkan nínú àwọn elétò ìjókòó yìí Ustaz Abdulrasaq Olúwaṣeyẹ náà ní ìṣẹ́jú méjì tí wọ́n sáré bá wa sọ̀rọ̀ kí àwọn ọkọ̀ àdúgbò rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله وكفى به صلوات وسلامه على خير خلقه نبي الآخرين في الدنيا والسابقون في الجنة صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. nítorí àsìkò àwọn bàbá wa ìwọ́n pọ̀ nípa mi ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìjókòó káàkiri gbogbo òbí ẹ̀yà ti sọ̀rọ̀ bàbá wa kábíyèsí kódà wọ́n ẹ̀sítẹ́ǹdì ọ̀dọ̀ bàbá alágbèjì lówó ẹ̀ lórí ọ̀tí ẹ̀rọ ti sọ àti gbogbo olóyè pàpàtà láì bẹ́ẹ̀ lọ́wọ́ sí àkíyèsí tá a lọ fẹ́ pẹ́ wá sí àwọn bàbá wa ìwọ́n mú mi lọ́kọ́ àwọn àdàgbà àwọn ni wọ́n rí wọn títí lásìkò yẹ wọn náà ni wọ́n rí wọn lọ́wọ́ àwọn ẹ̀rọ wọn iṣẹ́ lọ́wọ́ báyìí tó iṣẹ́ tí àwọn ṣéèkì wọn lọ́wọ́ láti ṣe fún wọn ni wọ́n lé lówó sí rí ẹ bá ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wọn nítorí pé wọ́n gbà wá tọ́ wọ́n tẹ̀sí wọ́n sì jẹ́wọ́ gbà pé insha Allah gbogbo ọdọọdún nítorí oṣù kan lọ́wọ́ insha Allah tọ́ gbogbo jàmbá àpá pátá lápapọ̀ afẹ́ká ní lẹ́mìí pé alẹ́sàsánná ó ní gani ìmọ̀wájá ní sùn gẹ́gẹ́rì àwọn olùkọ́ ìjàmbá ó ní ọ̀rọ̀ tí èèyàn máa rí níbi ìjókòó ìrántí ọlọ́run bàbá yìí àbàtà nìkan lọ ó ṣe pàtàkì ju gbogbo nǹkan míì tí àbàbàrà tá àbàbàrà lọ bí ìjọba bàbá wa ìwọ́n ti sọ̀rọ̀ ìwọ̀n ìwọ̀ wa àpàdà ẹ̀jẹ̀ ká fi sọ́kọ̀ nítorí eléyìí òfin bẹ́ẹ̀ sásìkò ó bá dìgbà míì á mọ̀ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa wassalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salaam warahmatullahi wabarakatuh jazakumullahu khairan. náà alhamdulillah nígbà yìí kí a bọ́ sí etí gbogbo àtúlẹ̀ wa náà ni kí wọ́n ṣe wá sí fún wa lọ́nà àbàlẹ̀ ìgbọ́lá yìí tí wọ́n kẹ́sọ̀ lẹ́nu lọ́wọ́ ṣàjẹ́ kí ó wúlò fún ìrìn àtẹ̀yìn ní ìrìn ayé àti lọ́nà ìdíje wọn ọ̀dọ̀dọ̀ àdìlọ́nà. àwọn aṣèkò wa tí gbogbo wa ti mọ̀ dáadáa lórí àwọn tábà ń wo Orísun àrí pé a máa ń wọ́n bẹ̀ gbogbo Friday ní aago mẹ́wàá àbọ̀ sí mọ́kànlá. àwọn náà ni àṣẹ
Abdulmajid Imran ẹlẹ́ẹ̀ka ni wọ́n sábà ṣe àdìpọ̀ ìdíkù fún àwọn ṣèkọ̀ wa. Bí wọ́n bá ṣe rí pósítà bí àwọn pátá rí nípa àkọlé ìjókòó yìí tí wọ́n fẹ́ fi kúrò sọ̀rọ̀ wọn náà ń pè dá lórí tí a pè ní àtúbọ̀tán. Kí ni a pè látúbọ̀tán? Àwọn àwọn ni à ń retí àtúbọ̀tán látọ̀dọ̀ wọn. Sáwọn ẹni eré náà máa ń látúbọ̀tán àbáwọn ẹni ibú náà máa ń ní àtúbọ̀tán. Insha Allah àsìkò sí tó nǹkan àmọ́ gbogbo àgbọ̀dá lójúwé àgbà náà ṣètò wa tí wọ́n bá wa ṣe àlàyé lẹ́kùn rẹ́rẹ́ lórí àkọlé yìí ni wọ́n ṣàlẹ̀ kí ẹni wọn pé wọ́n yẹ tẹ̀gbọ́dọ̀ oṣù ọ̀tún. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. àwọn ìṣòro ní ọlọ́run kú lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. بسم الله الرحمن الرحيم. pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. الحمد لله جل جلاله. gbogbo tí ń jẹ́ ọpẹ́ tọ́lọ́run ọba àríkẹ́ ọlá ní ṣe títóbi ọlọ́run ọba náà. وأشهد أن لا إله إلا الله عظم سلطانه. mo sì ń jẹ́rìí wípé kò sí ẹni tó tọ́ka máa fi gbogbo ìbádà wa fún tó jọ ọlọ́run ọba láàlọ́ ọlọ́run ọba náà kò háyà púpọ̀. وأشهد أن محمدا عبده ورسوله. bákan náà ní jẹ́rìí pé ní ọ̀gá wọn wà nẹ́bí wa Muhammad ẹrú san ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run ọba àríkẹ́ ọlá sì ni. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى جميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. ọlọ́run dákun mọ́sàbá aṣọ àlékún ìkẹrẹ àlékún ìgẹ̀ fún ẹnẹ́bùrọ̀ Muhammad àti fún gbogbo àwọn alẹ́ rẹ̀ àti fún àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tó bá rí ojú ọ̀nà ẹnẹ́bùrọ̀ Muhammad títí dọ̀yọ́ ìgbéǹda kìámà. أما بعد lẹ́yìn wá gbà náà. أيها الإخوة في الله. ẹ̀yọ́ máa yá wá nu ọlọ́run. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ìkẹ́ ọlọ́run lọ́rọ̀ kó máa bá gbogbo wa gbé. وعليكم السلام ورحمة الله وبركاته. فإن أصدق الحديث كتاب الله. ẹtúbọ̀ tó máa lọ yé wa sí i wípé ní èyí tí ń jẹ́ òdodo ọ̀yọ̀jú náà òun náà ni tó ọlọ́run ti ṣàlùkò àn. وخير الهدي هدي محمد رسول الله. ojú ọ̀nà tó yẹ wá wà tí ó mọ rìn ká sọ pé ojú ọ̀nà tó lóore ní lágbájá rìn òun náà lọ́rọ̀ rẹ̀ nípa محدثاتها. èyí tó bójú nínú àwọn òun làwọn àdádálẹ̀ ni. فإن كل محدثة بدعة. gbogbo àdádálẹ̀ ni bídà là ń pè é. وكل بدعة ضلالة. gbogbo àdádálẹ̀ ni ànú ni. وكل ضلالة في النار. gbogbo ànú pátá inú náà ni ó rìsọ́ọ̀tì sí. gbogbo jama adúpẹ́ fọlọ́run. alhamdulillah. inú mi dùn púpọ̀ kí ló dùn mí nínú àyà sì wá kà mí kí ló kà mí láyà. ìtọ́ dùn mí nínú ni pé mo rí i pé àkọ́kọ́ yìí ìjókòó yìí àkọ́kọ́ ni abẹ́ẹ̀kọ́ kèésìrú ẹ̀ ṣáájú rí pé a sọdún nílùú Gbàjà a wàá jókòó wá sí jọ́kẹta ọdún tí ara lé àtàrà oko táwa pàdé ará Èkó àtàrà Gbàjà ará Ìlọrin ará Kwara wa pàdé ẹ wá fi lélẹ̀ lọ́dún yìí báyìí ọjọ́ àkọ́kọ́ ìdùnnú nù. tóbíkì tẹ wá fún mi ń bẹ̀ lọ́wọ́ bí káyà torí ìbẹ̀rẹ̀ kò ní sẹ́ ọ̀rọ̀ akíbà la fẹ́ sọ tá a bá wá bẹ̀rẹ̀ báyìí tí ọba ní akíbà ìkàyà ni o tí ọba láti bọ̀ tán ìkàyà ni o ọ̀rọ̀ tí mo ń sọ yìí tí mo fi lélẹ̀ yìí tí mo nínú mi dùn àyà sì kà mí ìdùnnú ni pé iṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ ìkàyà ni pé kí ni akíbà rẹ̀ torí tí a bá ń sọ̀rọ̀ akíbà gbólóhùn akíbà tọ́pìkì tí a fẹ́ tírìtì lẹ́nìí ìtumọ̀ mẹ́rin ló nínú Al-Qur'an àmọ́ kí n tó wọ bẹ́ẹ̀ wọn èyí tó gbajúmọ̀ jù nínú ìtumọ̀ náà ni àtibọ̀tán èyí tó gbajúmọ̀ jù nínú ìtumọ̀ akíbà àtibọ̀tán ni. níta wá fi lélẹ̀ yìí oríire ẹ̀ pátápátá ń bọ́lọ́ padà sí àṣeyọrí yìí pátá ń bọ́lọ́ padà sí ìdùnnú yìí pátá ń bọ́lọ́ padà sí bàbá wa imam èyí lè ní o àṣeyọrí yìí èyí lè ní o yóò wá di lọ́la wọ́n máa wá kọ́tà Gbàjà wọ́n wá kọ́ síbẹ̀ pé wáàsí ọdún bẹ̀rẹ̀ lásìkò bàbá wa ìmáàmù lágbájá lágbájá ọmọ lágbájá ẹ̀yin lè fi lélẹ̀ yìí o ẹ kú eríire o
àsìkò ilé lẹ́yìn bẹ̀rẹ̀ ọlọ́run níjọ́ parẹ́ ọlọ́run níjọ́ parẹ́ bàbá wa imam iṣẹ́ wà lọ́rùn yín iṣẹ́ wo ló wà lọ́rùn yín bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ yìí bó ni ó ti máa lọ bó ni ó ti máa lọ iṣẹ́ tó wà lọ́rùn yín nù ṣé nígbà tí ń bọ̀ nísìnyí nígbà wọn gbà mí lálejò láàárọ̀ yìí bí aago 7 wọ́n gbà mí lálejò sínú ilé kan tuntun tí wọ́n ń kọ́ lọ́wọ́ tí mo wá ń wo pé òun ò dé gbàjà rí ṣé gbàjà náà ni tí wọ́n ṣe ń kọ́ bẹ̀ ni ìlú tuntun ni a ní ó ti lóko ti pẹ́ nígbà tí wọ́n ń gbé mi bọ̀ wá wà sí ìsìn lábáwọ́ agbóòlú gbogbo ẹ̀ wá ń dún yun gba àga lọ gbá àwọn kan ń jó wájú ilé ọba mu ní ìlú ńlá ni ìlú yìí o bàbá ìmáàmù iṣẹ́ wà lọ́rùn yìí gbogbo àwọn tí wọ́n ń jó yìí bò lẹ́jẹ̀ kó wọ́n wà sí. iṣẹ́ yìí nù fa torí sábà kọ́ba mi ní wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin ọlọ́run ní àwọn tí ara yín sí àwọn lákọ̀ọ́ pé táàbí wọ́n léèrè pé ǹjẹ́ wọ́n jíṣẹ́ fún yín ká tó wá bí èyí tí ara sí wọn wọ́n bí ara àgbàjà léèrè pé gbogbo ń tẹ́ wá ń ṣe iṣẹ́ ìmáàmù ò jíṣẹ́ fún yín ni pé eléyìí tẹ̀ ń ṣe yìí ò fi bẹ́ẹ̀ bẹ́sẹ̀ mọ́ mo fẹ́ sọ kíní kan fún yín o wá sí tèmi ẹ̀mí ẹ̀bí sáwàdà tí n bá báyàn sòdodo tó bá pè mí wá sí tí ọba tẹ lọ́rùn yóò ránṣẹ́ sàfà mi gbà mí ni o kò túmọ̀ pẹ́ lómi ò ní pè mí òun ni ò ní pè mí má o wọ́n sì tó dé lómi lóhùn èmi èsì fi wá sí sáwàdà wọ́n padà bí aráàlú ilé rẹ̀ pé ṣé ìmáàmù ò jíṣẹ́ fún yín ni tí ìmáàmù bá wá jíṣẹ́ kálá wọn ni wọ́n bá wá gbà ó wá kù sọ́run wọn bàbá wa ìmáàmù iṣẹ́ wà lọ́rùn yín nílùú Gbàjà bó ti wà lọ́rùn tèmi náà lu bàbá tí wọ́n ti bí mi lánàá nísìn gbogbo aráàlú tèmi náà wọ́n bẹ́ẹ̀ bí wọ́n ń jó tí wọ́n láwọn ń ṣe ìlú àwọn dè tí ọ̀pá tọ́lọ̀ mu sẹ́ẹ̀rí ìmáa ṣe patí lásìkò yìí ìmáa mutí lásìkò yìí ìmáa polórí wọ̀lú lásìkò yìí bí ìgbà tí yàrá àtàkì ọlọ́ọ̀jọ́ àlùkìyámà ni. Ànábì wa Muhammad ó ní man asọ̀láhà yawmal ìídì kaman asọ́hu yawmal wa'id ẹni bá ṣe ọlọ́hun níjọ́ ọdún bí ẹni tó ṣe lọ́hun gangan jọ́ àlùkìyámà ni sẹ́yìn ìyẹn lè dijọ́ àlùkìyámà kọ́ àtàkì ọlọ́hun ìjọ ọdún léyà ọjọ́ mẹ́rin ni ìjọ ta sọdún gangan wá ayyamu tashriqi ba'dahu àti àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ tí àwọn èèyàn wà níbẹ̀ náà àwọn náà gbọ́dọ̀ máa sọdún lé lànà mi fi sọ pé ní ayyamu tashriqi ayyamu aklin wa shurbin wa shukrin lillahi rabbil alamin wọn làwọn ọjọ́ mẹ́ta tó kù lẹ́yìn ọdún yẹn ayyamu aklin ẹ máa jẹ ń bẹ wa shurbin ẹ máa mú ń bẹ wa shukrin ẹ máa lọ dúpẹ́ fọlọ́ ọjọ́ ọdún ni àròjọ ọdún ni gbogbo àwọn ọmọ ìyá wa mùsùlùmí ni wọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn yẹ tọ́lá wàhálà ló tèmi náà mùsùlùmí ẹ bá náà sí lánàá náà nù nǹkan yìí sì ń kárí bàbá wa imam ọlọ́run ti fi sẹ́ẹ̀rí lọ́lẹ̀ lásìkò yìí ọlọ́run ti wá fi sọ yín ló kọ́ rí bí ó ti máa wá lọ bẹ́ẹ̀ iṣẹ́ yẹn àkọ́kọ́ nù gbogbo àwọn tí pèpè ti kà tí wọ́n ti dáhùn bẹ́ẹ̀ ti ṣàdúrà fún wọn kọ́lọ̀ ń jẹ́ kí dáhùn ọwọ́ wọn létí iṣẹ́ kejì àwọn tí pèpè ti kà sírù nǹkan báyìí iṣẹ́ kẹta torí sábà pé èmi ò rí àfa Abdulrasaq àti gbogbo ẹni tó náwó pátápátá lẹ́ni tí ń ṣètò lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run tá a bá fìyàn jẹ imam òun lọ́ba gbogbo mùsùlùmí ìlú ẹni bá jẹ́ chief imam ìlú òun lọ́ba mùsùlùmí ìlú ntọ́ bá ṣe nílùú gbọ́dọ̀ ṣe ntí ọba ṣe ìlú ọ̀gbọ́dọ̀ ṣe èyí náà ń ṣe yẹ ilẹ̀ ń ṣe kẹ́nìkan ná 1 million kẹ́nìkan ná 2 million kẹ́nìkan sáyè máa yẹ wàhálà ìmáàmù ní í ṣe torí tẹ́ ẹ bá ní kọ̀sáyé náà nù mọ́ wá bí lọ́wọ́ bá àlekè ọlá bọ́lọ̀ ti ní kí sẹ́yìn yọ bẹ̀rẹ̀ lásìkò yìí ọlọ́jọ́ máa láti bọ̀ tán rí ọlọ́jọ́ máa láti bọ̀ tán rí ọlọ́jọ́ máa láti bọ̀ tán rí gbogbo àwọn tẹ́ kò tí ì dáhùn ọlọ́wọ́ jọ wọlé máa dáhùn àwọn tí pè yé dọ́dọ̀ wọn ọlọ́wọ́ ti pè yé dọ́dọ̀ wọn ọlọ́wọ́ wa jẹ́ tẹ́mi yóò gùn ẹ̀sìn wa ń gbà wá lálejò láti àná kọ́dà kì í sàtàná kátó kú lẹ́kọ̀ọ́ náà ni bàbá wa ìmáàmù yá kì í bàbá wa ìmáàmù yá kì í bàbá ní abẹ́kẹ́ bá wọn sọ̀rọ̀ abẹ́kẹ́ lọ kí bàbá gánbẹ́rẹ́ yìí náà láti kó ní ti ń kúrò bàbá àwọn ń bọ̀ àbáwọ̀ lùsùn lánàá mọ́tò wa wá takú asòsòsògbò bá a ti wá dé láàárọ̀ yìí alọ̀ kí abá ìmáàmù àti wọn sáré dárò ọ̀fà lóhùn kátó tó padà ní wọ́n ní bàbá ìmáàmù mọ́ ẹjẹ́ alọ̀ kí wọ́n lè wá ti wà lójú agogo ní ẹ̀ yà Mansuro bàbá ẹ̀ ti tó táyé fi fẹ́ràn yẹn Ọlọ́run níjẹ́ sí tó gbogbo ayé wa ń fẹ́ràn yẹn Ọlọ́run níjẹ́ sí tó ẹ̀ sì gbà wá lálejò ẹ̀ sì dáadáa fún wa nípa ayé wa sí ni wọ́n ṣàdúrà Ọlọ́run kò sí wálé ní eré báwọn ẹni ilé bá wọ̀lú wọ́n ṣàdúrà síbẹ̀ ni
anabi wa Ibrahim alayhi salatu wa salam ó dé Maka ó ṣàdúrà sí Maka anabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó dé Madina ó ṣàdúrà sí Madina àwọn ará Ṣáàmù wọ́n wá bá nabi wọ́n ní ya Rasulallah nǹkan ṣe wá ní Ṣáàmù báyìí ń ṣe wá báyìí ń ṣe wá anabi ní barakallahu fi Ṣáàmina àwọn ará Madina ní wá fi Madinatina anabi tó ní barakallahu fi Ṣáàmina ará Madina tó ní wá fi Madinatina anabi tó ní barakallahu fi Ṣáàmina kánabi tó wà pé ní wá fi Madinatina anabi tó ṣàdúrà fara Ṣáàmù anabi tó ṣàdúrà fún Madina lọ́dọ̀ pé ọlọ́wọ́ fún àlùbáríkà sí tí wọ́n máa tà ń bẹ̀ ọkà bàbá wọn ẹgbẹ̀dọ̀ wọn ìtí wọ́n máa fi wọn nǹkan kó bí owó olódó anabi ṣàdúrà sí gbogbo àdúrà àwọn náà ní jẹ́ńbẹ́ dòní báwa náà bá dé bàjá yìí tẹ́ ẹ gbà wá lálejò báyìí a gbọ́dọ̀ sáwọn àdúrà o a wà tún bẹ́ẹ̀ lọ́hùn tá a bá fi ṣe tán a tún bẹ́ẹ̀ kó tún gbà ọlọ́run sì gbà lérí wa bàbá wa imam ọlọ́run ní yóò dàrú inú yóò ní dàrú mùsùlùmí ò ní ara ò ní ní wọn ọba tó fi ṣaṣíwájú tí gbogbo wa ń tẹ̀lé yìí ti dáadáa wọn bẹ̀ lásìkò yìí dáadáa yọ ọlọ́run ní yóò lópin o dáadáa yọ ọlọ́run ní yóò lópin o ẹ̀mí yí ọlọ́run wájú ogun fẹ́ sí ẹ̀mí yí ọba méjì ogun fẹ́ sí ẹ̀mí yí ọba méjì ogun fẹ́ sí lẹ́yìn eléyìí o gbogbo èyí tí ẹ gbà wá lálejò láti kó ẹ látòrí àfáwà Abdulrazak ó fi kárí gbogbo àwọn ọ̀dọ́ tó jẹ́ dọ̀ Olúgbàjà ó fi kárí gbogbo àwọn tó sì náwó tí wọ́n gbà wá lálejò tí wọ́n dáná tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ àfa àkàdáadáa báyìí ọlọ́ọ̀fi káwọn tó fọmọ́ tó mi láàárọ̀ mú ní ìgbàlejò yìí mà lágbà ẹ̀yọ̀ kan lọ́kàn kò tẹ́ ẹ̀ ṣe àwọn ará owó náà sì ṣerú ẹ̀ alágbàjá náà àti báwọn ló ṣe ni wọn ò sí gbogbo nǹkan lára wọn fi gbà wá lálejò wọn ò fún wa lóbi ìta fẹ́ ọlọ́wọ́ sọ fún wálé sẹ́rí ọlọ́wọ́ sọ fún wálé sẹ́rí ọlọ́wọ́ sọ fún wálé sẹ́rí wọ́n àṣìwá tí afẹsẹ̀ lélẹ̀ tọ́pìkì yẹn ni àlàákíbà ìgbẹ̀yìn kí là ń sọ pé ní sẹ́rí gbólóhùn àlàákíbà yẹn ẹ̀jẹ̀ amúlọ́wọ́ náà ẹ má ti ìjà tu nígbẹ̀yìn kí n máa wá sọ kí ni ń jẹ́ àlàákíbà nínú àgbọ́yé tíra ọlọ́run tá à ń pè ní Al-Qur'an sẹ́rí tí a bá wọ Al-Qur'an sẹ́rí tọ́pìkì tẹ́ mú yìí nínú àwọn nawadir al-mawdu'at tọ́pìkì tó wọ́n tí àwọn àfáyé fún ọ̀pọ̀lọpọ̀ àfáwò tíra ká bí méjì péré ló wà lórí kíní jẹ́ àlàákíbà gbogbo ayé lẹ́nu àwọn àfáà ń sọ̀rọ̀ lọ́nà tíra wọ́n mẹ́nu kàn àmọ́ kí wọ́n ní wàá kọ ìwé lórí kíní ń jẹ́ àlàákìbà tíra kan tàbí méjì péré lọ́wọ́ lórí ẹ̀ tá a bá tírìtì tọ́pìkì ló ti yẹ ká sí kíní ká tírìtì ẹ̀ tọ́lọ́tọ̀ ni kí wọ́n fún yẹn ní tọ́pìkì kọ́ yíyá dànù kọ́ máa wí nǹkan míì lọ àmọ́ bẹ́ẹ̀ bá jẹ́ àfa tọ́jọ́ lọ́lọ́ máa kéwú tí máa tọ́ kéwú dáadáa tí wọ́n bá fún ní tọ́pìkì kò ní fẹ́ kó lápẹ́ ní tọ́pìkì tí wọ́n fún yẹn ibẹ̀ náà gbogbo wá sí ó sì kíní wọ́n dalé lérí gbólóhùn àlàákíbà tí a bá lọ wọnú Al-Qur'an ọ̀pọ̀ ń bẹ̀ gan bí gbólóhùn máa sọ pé ní wal-aqibatu lil-muttaqin kíni kan hadha aqibatu al-mukaththibin hadha aqibatu adh-dhalimin aqibatu al-mukaththibin fi aqbihi ila yawmi yub'athun ala aqibayhi gbogbo àwọn gbólóhùn àkíbà ọ̀pọ̀ Al-Qur'an ṣé wàá di bó ti kú bẹ̀ tó yẹ nǹkan bẹ́ẹ̀ ni péré lọ́lọ́run ló fún nǹkan bẹ́ẹ̀ ni péré lọ́lọ́run ló fún kí ni nǹkan àkọ́kọ́ ọlọ́run a máa lo gbólóhùn àlàákíbà mi ò tí ì tún nígbẹ̀yìn o mo ní ẹjẹ́ a máa pè é ní kíni àlàákíbà náà la máa pè é tí n bá wá sọ ibi tọ́lọ́ ló lò sí náà mẹ́rẹ̀ẹ́rin tán yìí wàá padà sí ibi èyí tẹ̀yìn fẹ́ kí n tírìtì nínú mẹ́rẹ̀ẹ́rin tọ́lọ́ kan lẹ́fẹ́ kí n tírìtì tẹ́ gbà lérò òun ni àtibọ̀tán àmọ́ gbólóhùn àlàákíbà lágbóyè Al-Qur'an lágbóyè ọlọ́run ọba tó sọ Al-Qur'an kalẹ̀ fún wa mẹ́ni ní túmọ̀ àkọ́kọ́ ń bẹ̀ òun lè yí tá a fọkàn sí wọn tá à ń pè ní àtibọ̀tán kí là ń pè látibọ̀tán bẹ́ẹ̀ yẹn bá ti bẹ̀rẹ̀ nǹkan tí ń bá lọ ibi tó bá parí sí ibẹ̀ látibọ̀tán rẹ̀ ibi tí nǹkan yẹn bá parí sí ibẹ̀ látibọ̀tán ìtumọ̀ àkọ́kọ́ nù ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tá à ń pè ní àlàákíbà nínú sẹ̀rí ọlọ́run ìta ń pè ní àlàákíbà nínú sẹ̀rí ọlọ́run ọba ìtumọ̀ kejì ní àdúríyà ọmọ tí a bá ní lágbájá ní àkíbà ìtumọ̀ ẹ̀ ní pé ọlọ́mọláyé
tí a bá ní lágbájá ò ní akíbà lábẹ́ àgbọ́yé ṣẹ̀ríà Islam ìtumọ̀ ẹni kò sé kí ni ọlọ́mọláyé ọlọ́njẹ́ ní akíbà ọlọ́njẹ́ ní akíbà tí ẹ bá lọ wọnú Suratu Zukhruf ọba àlekè ọlọ́nsọ́ ń bẹ̀ pé ní waja'alaha kalimatan baqiyatan fi aqibihi la'allahum yarji'un kí ni tuma yà ni ọlọ́njẹ́ waja'alaha kalimatan baqiya anabi ọlọ́run tá n sọ̀rọ̀ rẹ̀ bọ̀ yìí ọwọ́ amúgbólóhùn la ilaha illallah ó ṣe ní ogún tí ó ṣẹ́kù fi aqibihi fáwọn ọmọ rẹ̀ la'allahum yarji'un torí káwọn ọmọ àwọn lè jẹ́ ẹni tí yọ padà sójú ọ̀nà ọlọ́run tí ẹ bá wọ gbólóhùn akíbà níbẹ̀ yẹn tọ́lọ̀ ní ànábì ọlọ́run yẹn ó mú gbólóhùn la ilaha illallah ó fi lé akíbì yìí ó fi lé àwọn ọmọ rẹ̀ lẹ́nu ẹ rí i pé akíbà náà ló lò akíbà kò túmọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ ó túmọ̀ kí ni ọmọ akíbà ìtumọ̀ kejì nù ni irú ẹ̀ náà pọ̀ nínú alukur'an ìtumọ̀ akíbà ẹlẹ́kẹta náà alukur'an òun ni kéèyàn máa retí nǹkan àbí kéèyàn máa falẹ̀ fún nǹkan yẹn máa retí kọ́ máa falẹ̀ yà ń retí pé yọ ṣẹlẹ̀ ń falẹ̀ fún kò tètè ṣe lọ́lọ́run ṣe ń sọ náà Al-Qur'ani pé ní walla mudbiran walam yu'aqqib walla mudbiran walam yu'aqqib walla mudbiran ọ̀pọ̀ ìdàbà yìí ní bá ń lọ walam yu'aqqib ọ̀falẹ̀ mọ́ ọ̀dára dúró mọ́ tí ń jásí pé tuma ákíbẹ̀ ẹlẹ́kẹta òun ni kéèyàn máa ṣe kí ni ọmọ àfàlẹ̀ àbí kọ́ máa dára dúró fún nǹkan ó di mẹ́ta ìtumọ̀ akíbà ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́mọdé alẹ́lẹ́ yìí ni tí a bá ní lágbájá akíbà kọlù eléyìí o akíbà kọlù ìtumọ̀ ẹni pé ó kò nú ẹ̀sìn ìtumọ̀ akíbà nù tí a bá ní lágbájá akíbà kọlù ìtumọ̀ ẹni pé ó ti jẹ́ mùsùlùmí ó di kèfèrí tí a bá lọ wọnú Al-Qur'an nígbà tó lọ́wọ́ ń bá wọn sàhábà sọ̀rọ̀ tí ń sọ fún wa pé ní wa ma Muhammadun illa rasulun qad khalat mẹ́ta tìlà ala a'qabikum kí ni tuma yà yẹn ọba mi ni wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi rusul anabi wa Muhammad ọ̀jẹ̀ kankan ju anabi kan lọ anabi wo ni táwọn anabi kan ti ṣáájú tiẹ̀ náà afayin mẹ́ta bá ní Muhammad bá tiẹ̀ wá kú àwọn kùtìn àbí wọn bá pa nkàlábìtún ala aqabikum sẹ́ẹ̀lì ẹ̀sẹ̀ sí mọ́ni sẹ́ẹ̀ sọ pé ẹ̀sẹ̀ sí mọ́ni àkọ́bí bẹ̀rù nísìnyí kí ni túmọ̀ nísìnyí ìkónú ẹ̀sìn tabanilágbájá akíbà kọlù ìtumọ̀ ẹni kókó nínú ẹ̀sìn ìtumọ̀ wájẹ́ mélòó báyìí nísìnyí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ kí ni jama àti bọ̀tán níjà akíbà ìtumọ̀ kejì ńkọ́ ọmọ ìtumọ̀ kẹta ńkọ́ kéèyàn lọ́ra kọ́falẹ̀ ìtumọ̀ kẹrin ńkọ́ kókó nù ẹ̀sìn ọlọ́mọdé àṣàgbákò eléyìí ni ọlọ́mọdé àṣàgbákò eléyìí ni náà wọ́n wá fẹ́ bọ́ sí èyí tó kàn wá tá a torí ẹ̀ gbèjòkó a sọ̀rọ̀ ń pọ̀ ọmọ ọ̀rọ̀ akíbọ̀ ọmọ kà ń sọ a sọ̀rọ̀ ń pa akíbà kéèyàn falẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kà ń sọ a sọ̀rọ̀ akíbà kí èyàn kò nù ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀ kà ń sọ akíbà kà ń sọ lónìí ìgbẹ̀yìn ọ̀rọ̀ ìgbẹ̀yìn ayé yàn sẹ́ni bí a ti bẹ̀rẹ̀ ayé yìí nísìn bá a ti ń bá sẹ́lọ̀ yìí ẹni ikú bá dé bá láàrin wa ìgbẹ̀yìn ayé náà akíbà rẹ̀ náà lápèjúwe nísìn ẹni wa kálá náà ìyàwó rẹ̀ ó kó rẹ̀ yẹn rọbí yóò bímọ àtìyá àtọmọ wọ́n ti sin wọn rọ̀ lẹ́yìn lẹ́kọ̀ọ́ sẹ́ni bí tọ́ba tó yẹ náà ibẹ̀ ní kíni akíbà rẹ̀ sẹ́ni mo fẹ́ yẹjú àwọn ọ̀rọ̀ kan akíbà pín sí méjì ìgbẹ̀yìn ọ̀rọ̀ pín sí méjì akíbà tó dáa àti akíbà tí o ṣe kíni tí ò dáa kíni ń bí akíbà tó dáa kíni wá ń bí akíbà tí ò dáa méjèèjì ni mo fẹ́ yẹjú ní ìrọ̀lẹ́ yìí ìwà bí bá yẹjú akíbà tó dáa kíni ń bí akíbà tí ò dáa kíni ń bí tí máa yẹjú ẹ̀ tán ìwà yẹjú iṣẹ́ wo láàṣẹ dáàfin ní akíbà tó dáa ẹni bá wá ní akíbà tó dáa kí láàfin mọ̀pẹ́lẹ́ yìí ní akíbà tí ọ̀dà ọ̀làmì àwọn kan yìí lákèsí tí kálukú fi máa sáré bóòlù wọ́n ti ní akíbà tó dáa náà
sẹ́yìn nígbà tó lọ bẹ́ sọ̀rọ̀ náà Qur'an ọlọ́ni siru fil ardi thumma nduru kayfa kana akibatu lil mukaththibin ọlọ́ni tó sọ̀rọ̀ lọ́tún ní fa anjaynahu illa imra'atahu kanat min al-ghabirin wa amtarna alayhim mataran fa kayfa kana akibatu lil mujrimin ọlọ́ni tó ní qul ya qawm i'malu ala makanatikum inni 'amil fasawfa ta'lamun man takunu lahu akibatu ad-dar innahu la yuflihu adh-dhalimun sẹ́yìn ayà méjì tí wájú ń sọ̀rọ̀ akíbàtì ọ̀dà ọlọ́gbàtà ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run ní síìrù ẹ̀rì lórí ilẹ̀ síìrù fil ard ẹ̀rì lórí ilẹ̀ summa nduru kayfa kana akibatu al-mukaththibin ẹ lọ lè wo àtibọ̀tá àwọn tó pe ọ̀rọ̀ mi nírọ̀ ọ̀rọ̀ àwọn òní sọ́bọ̀ tó sọ bẹ́ẹ̀ ọ sọ̀rọ̀ adàlẹ̀ wúlá kí lọ́lọ́run ṣe fún wa ọ̀pá wọn rẹ ọ sọ̀rọ̀ sàmúdà kí ló ṣe fún wa ọ̀pá wọn ọ sọ̀rọ̀ àwọn àjọ sọ́ọ́lù kí ló ṣe fún wa ọ̀pá wọn ọ sọ̀rọ̀ àwọn àjọ lùtù kí ló ṣe fún wa ìtumọ̀ ẹni pé ìgbẹ̀yìn wò sékìní kọ̀dà nù ni ọlọ́run tó ń bọ̀rọ̀ bọ̀ kọ́dà kéèyàn jẹ́ àfa kọjá wòlíì ọlọ́run tíyàwó rẹ̀ ọba dáa àbí kíyàwó dáa kọ́kọ́ ọmọ dáa á kíbò lè jọra wọn o bọ́kọ bá jẹ́ ni ire bíyàwó bá jẹ́ ni ibú á kíbò tọ̀tọ̀ wọ́n ṣe o bíyàwó bá jẹ́ ni ire bọ́kọ bá jẹ́ yẹn ibú á kíbò tọ̀tọ̀ wọ́n ṣe o ẹ wò gbàdúrà ọba sọ ọlọ́run nífa anjaynahu àwọn lalutu illa imra'atahu ìyàwó ẹnìkan láàlà kanat min al-ghabirin nínú ọ̀dàlẹ̀ lọ́wọ́ wa amtarna alayhim mataran àwọn ọlọ́run wá rọ òjò búlé wọn lérí fanzuru kayfa kana akibatu al-mujrimin ẹ wo bí àtibọ̀tá àwọn ọ̀daràn ti rí ẹ dákun jàmá àtibọ̀tá wọn nísì ọlọ́run láwọn ọlọ́jù yà lérí sátibọ̀tá búlé àbátibọ̀tá rí àtibọ̀tá búlé ọlọ́run ọlọ́jù yà lérí wa àtibọ̀tá náà bí ẹ bá jẹ́ ìyẹn bú àtibọ̀tá rẹ̀ ó ti rí nù ẹja wa gbé téèyàn rẹ̀ yòówù tí ẹ bá lọlé wọnú alukur'an ọba mi ń sọ mbẹ tí anabi Ọlọ́run bá wọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ ó ní àkàwọ ẹ̀yin èèyàn mi i'malu ala makanatikum ẹ máa báṣẹ lọlá yẹ yín fasawfa ta'lamun ẹ padà máa ń tẹ̀sí man takunu lahu akibatu dar ẹ padà mẹni tí ó láti bọ̀ tán ẹ̀yin èèyàn tẹ́ntẹ́lẹ́ mi ẹ máa ṣiṣẹ́ lọ́tí yín ẹ má bójú wẹ̀ yà wọ́n ti ń fi ṣe yẹ̀yẹ́ ẹ padà mẹni tí ó láti bọ̀ tán innahu la yuflihu adh-dhalimun gbogbo ẹni bá jẹ́ alábòsí kò ní bọ́ nú yà tí ń túmọ̀ pẹ́ni tó bá jẹ́ yẹn rí ni ó ní àti bọ̀ tán ọlọ́jà jẹ́ yẹn rí níṣẹ́ báyìí mo sọ àti bọ̀ tán àti bọ̀ tán mú mo wá fẹ́ júwe iṣẹ́ wo lèèyàn máa ṣe tí máa fi ní àti bọ̀ tán bú iṣẹ́ tẹ̀yìn ó ṣe láti bọ̀ tán òfin ní da máa ka mẹ́ta tí máa wá débi ẹlẹ́kẹ̀rẹ́ wa ka 20 àbí 21 iye ka pọ́ìntì mẹ́ta ipe iṣẹ́ yìí bẹ́ẹ̀ yẹn bá ń ṣe kò ní láti bọ̀ tán rí iṣẹ́ yìí bẹ́ẹ̀ yẹn bá ń ṣe kò ní láti bọ̀ tán rí iṣẹ́ yìí bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ní má ka yóò tán tí máa wá mú pọ́ìntì ẹlẹ́kẹ̀rẹ́ yìí wà á fi ka 21 yẹn yóò wá àbí 20 yóò wá kó gbogbo sẹ́ bú sínú ẹni tí wọ́n wá ń sàwọn sẹ́wọ̀n kò ní láti bọ̀ tán sẹ́wọ́n kọ́kọ́ sẹ́ téèyàn máa ṣe tí ẹ fi láti bọ̀ tán tó burú jù láyé ìbẹ́nu wa tó kà kún ìbẹ́nu wa tí ó kà kún ìbẹ́nu wa tí ń sè kan tí ò ní sinmi tọ́lọ́ pín sí méjì tí wọ́n fẹ́ kà yí pín sí méjì ìbẹ́nu wa tí ń sẹ̀gbẹ́ kan tí ò rí kà kún ìbẹ́nu wa tí ń pa méjèèjì papọ̀ ìbẹ́nu wa tó kà tó tẹ̀rọ àlọ́kọ́ kí ni sẹ́nà bẹ́ẹ̀ yà bá ń sẹ́kọ̀ọ́ ní láti kọ̀ tán al-istihza'u was-sukhriya ìmọ̀ fìyàn sí yẹ̀yẹ́ kéèyàn máa yẹ pẹ́rẹ́ yẹn kó máa fi ṣe yẹ̀yẹ́ gbogbo ẹni tí ń bá ń ṣe yẹ̀yẹ́ láyé kò ní láti kọ̀ tán èyí ò ní máa ṣe yẹ̀yẹ́ kó láti kọ̀ tán ẹ lọ́wọ́ náà Al-Qur'an ìwà ṣe yẹ̀yẹ́ wọn pèsè méjì àkọ́kọ́ kéèyàn máa ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú tó bá jẹ́ nǹkan tó Ọlọ́run sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ wa ń tẹ̀sí bẹ̀ táwọn bẹ́ẹ̀ yẹn bá ti bẹ̀rẹ̀ sí ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú tọ́jẹ́ tọ́lọ́run pẹ̀lú àwọn àfáà tí ń jíṣẹ́ Ọlọ́run pẹ̀lú òṣèṣì kan tọ́jẹ́ tẹ̀sìn tó wá rí tó ṣe pẹ̀lú ẹ̀ mọ́jú yẹ lọ irú èèyàn bẹ́ẹ̀ kò ní láti bọ̀ tán. àti yẹ̀yẹ́ kejì kéèyàn máa wá fi ẹ̀dọ́ ọmọ ànábì Ádámà ẹgbẹ́ rẹ̀ kọ́ máa fi ṣe yẹ̀yẹ́
ẹni tí ń bá ń fi ẹ̀dọ́ mà níbi Ádámù ṣe yẹ̀yẹ́ kò ní láti bọ̀ tán ẹni wọ́n lọ́rùn Qur'an ọba mi ní wala in sa'altahum la yaqulunna innama kunna nakhudu wa nal'ab qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru laqad kafartum ba'da imanikum in na'fu an ta'ifatin minkum nu'adhibu ta'ifatan bi annahum kanu mujrimin kini tuma aya yìí ọba mi ní wala in sa'altahum àwọn tí wọ́n ń ṣe yẹn tẹ́ bá bí wọ́n léèrè ẹ dákun kí la ń pè ní kéèyàn máa fi ọlọ́run ọba sí yẹ̀yẹ́ sẹ́rí àwọn ọ̀rọ̀ wà tá à ń sọ lẹ̀ Yorùbá tí àwọn ọ̀rọ̀ yẹn burú tí ọ̀dà bíi kéèyàn máa sọ pé ní àfa jóná ẹ̀ ń bẹ̀rẹ̀ irùngbọ̀n ẹ dákun jẹ̀mọ́ irùngbọ̀n dídá sí iṣẹ́ kínní iṣẹ́ sìn ní iṣẹ́ súnà kọ iṣẹ́ sìn àbí tẹ́ bá tú súnà lọ́gà lẹ́sìn lẹ́tù ní súnà ọ̀rọ̀ ọjà lù sínú ojú bídíà kò ní ọmọ dànù gbọ̀ sí ṣé à ń dànù gbọ̀ sí gbogbo àwọn anábì Ọlọ́run dànù gbọ̀ sí sunnatul anbiya wal rijali salihin gbogbo nígbà wo anábì Ọlọ́run àwọn tẹ́ jí sí Ọlọ́run ọba gbogbo mùsùlùmí ẹni ilé lọ́kọ̀ọ́ dànù gbọ̀ sí kéèyàn máa fi irun gbọ̀ sí ẹ̀yẹ́ jẹ̀mọ́ kí ni bí ń sí ẹ̀yẹ́ jẹ̀mọ́ ẹ̀sìn kẹ́ máa pòwe kẹ́ máa pé ó ti wu kálukú ní sèmàlẹ́ ẹ tó bá wu ìmáàmù àfitẹ́lẹ́dẹ̀ jẹ́ sáré ẹ dákun kí ni wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ bẹ̀yẹn ẹ̀sìn èyí ò tó nǹkan èyí ò tó nǹkan fìlà àmàlẹ́kù pẹ́ kí ni wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ bẹ̀yẹn ẹ̀sìn òfin tó mẹ́lẹ̀ ha òun ló mẹ́gun kí ni wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ bẹ̀yẹn ẹ̀sìn sẹ́ẹ̀rí gbogbo ń tọ́ba jẹ́ mọ́rọ́ ìrọ̀ báyìí mùsùlùmí yẹn bá wọn sọ tí mùsùlùmí bá ń sọ kò ní láti bọ̀ tán kò ní láti bọ̀ tán Ọlọ́run ní wàlà ìnsà àlìtàhùn tẹ́ bá wá bí wọ́n lè rè pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bò lọ jẹ́ láyé kò lónìí wọ́n máa sọ fún yín pé innama kunna nakhudu wa nal'ab àwa kan ṣe fàájì lásán ni à ń ṣe fàájì lásán ni kúl Ànábì sọ fún wa pé abillah ṣe Ọlọ́run ọba wa ayatihi àtàwọn òfin tó ṣe wa rasulihi àtẹnudí ṣe Ọlọ́run fún yín kuntum tastahzi'un lẹ́ẹ̀ma fi ṣe yẹ̀yẹ́ ọba àlejò ńlá ta'tadiru ẹ̀ má wà wí o laqad kafartum ba'da imanikum ṣe é rí pẹ̀lú bẹ́ẹ̀ ti fẹ̀sì ṣe yẹ̀yẹ́ o ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ti jẹ́ mùmínì tẹ̀tẹ́lẹ̀ in na'fu an ta'ifatin minkum báwo Ọlọ́run ọba tá a bá lè mójú kúrò fáwọn kan nù yín àbí bẹ́ẹ̀ kọ́ táwọn Ọlọ́run ọba tá a bá mójú kúrò fún yín níbi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ sọ nù ádìbùtà ìfàtàn á fi ní jẹ̀yìn yá ẹ dà kọ ẹ̀ńtọ́ lọ́n bá fi àjẹ sọ láti bọ̀ tán ẹ̀yìn ọlọ́n bá fi àjẹ sọ láti bọ̀ tán nínú tí ó kó wa tí ò ní já láti bọ̀ tán ìsì ẹ̀yẹ jẹ́ kan bẹ́ẹ̀. ẹ wá rí ìwé náà ìwáyà yìí náà fi sọ́dọ̀ bàtàrà tọ́wọ́ àmì sọ pé ní wa idha qila lahum aminu kama amana an-nas táwọn yẹn bá ń sọ fún wa pé èyí náà jẹ́ mùmínì ṣé báwọn kan mùmínì yìí wọ́n sọ fún yín pé ní anúmínú kama amana sufaha sáwa ni ká máa ṣe bí àwọn ọ̀dẹ̀ yìí ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kà ń ṣe níwáṣí yẹn ń sìn ṣe mọ̀ pé ní wọ́n ń gbọ́ láti pàtí nbí láti kọjá bẹ̀rù nísìn tọ́ba ní yóò ní àwọn eléyìí ọ̀dà kama àwọn eléyìí ọ̀làjú ṣe lọ́rọ̀ tí ń sọ ọ̀rọ̀ ẹ̀ ní láti bọ̀ tán yìí àwọn akóra wọn jọ á ń ṣe wá sí wọn ṣe fàájì kéèyàn lówó lọ́wọ́ kọ́ mọ́ lè ṣe fàájì kọ́ máa sáhùn ọ̀rọ̀ ní láti bọ̀ tán ni kì í sáwàdà torí pé wọ́n ń pè wá lọ́dẹ̀ pẹ̀lú Ọlọ́run tá a jòkó tì wọ́n ń pè wá lọ́dẹ̀ pẹ̀lú sọ́la pé dání Ọlọ́run fi sọ pé ní bẹ́ẹ̀ bá fi wọ́n lè rò pé ẹ̀ ń ṣe ẹ̀wọ́n ni a kàmẹ́ anúmínú kàmẹ́ amina sufaha sáwà ní ká dìdìrì Ọlọ́run ní ala innahum humu sufaha àwọn gán dìdìrì walakin la ya'lamuna wa idha laqul ladina amanu tẹ́ bá pàdé mùmínì qalu amanna wọ́n ní ara yìí làwọn náà wọ́n yìí khalaw ila shayatinihim tí a bá lọ bá wọn tí a jọ ń ṣe jàǹdùkú èso wọn qalu inna ma'akum wọ́n sọ fún wa pé irú yìí làwọn náà innama nahnu mustahzi'un ẹ̀rọ àwọn mùsùlùmí yẹn à ń fi wọn sí ẹni ọlọ́ni Allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim ya ulaika alladhina ishtaraw ad-dalalata bil-huda fama rabihat ọlọ́ni gbogbo ẹni bẹ́ẹ̀ ti ṣe ẹ̀yẹ báwọn ti ń ṣe mùnàfíkì ti ń lọ tí ọlọ́ni ulaika gbogbo wọn
ulaika bó tilẹ̀ òkè wọn pọ̀ tó ìṣẹ́lẹ̀hu dalalata bil huda wọ́n ta ìmọ̀nà wọ́n fi ránù fama rabihat tijaratuhum owó tí wọ́n ṣe wọn ò lè jèrè ẹ̀dá kò bẹ́ẹ̀ yà bá sọ̀rọ̀ tí ọba jèrè sọ́lá ti bọ̀ tán gbogbo ẹni tí bá ń fẹ̀sì sí ẹ̀ pátápátá kò ní láti bọ̀ tán nínú tí ẹ mú yẹn láti bọ̀ tán lákọ̀ọ́kọ́ ìfẹ̀sì sí yẹyẹ ìwà fi èyí náà sí yẹyẹ ò ní láti bọ̀ tán sọ̀rọ̀ mọ̀ ẹ̀yà rẹ kó o fi sí yẹyẹ òòrùn jù rẹ ọ̀rẹ́nu rẹ